lẹ̀jẹ̀ kọ́ ni àti pé ńṣe ló ń ṣe mí màkọ́màkọ́. ẹ ò rí ni bẹ́ẹ̀kú ẹni bá jóore orí àmọ́ ayátọ̀kùn rẹ̀. ẹ ò rí bá a bá rẹ́ni gbéṣẹ́ ribiribi ṣe láwùjọ wa bá a bá kọrin ìwúrí fúru wọn kò burú rárá bá a bá lù wọ́n lọ́gọ ẹnu kò pọ̀ jù irú ẹni bẹ́ẹ̀ bá tún ṣàjọyọ̀ bá a bá bá wọn yọ̀ kò léèwọ̀. ó yá afẹ́fẹ́ orin gbé mi pa ó dọ̀yọ́ Aláàfin nílé òjò pàṣẹkẹrẹ má tẹ ọmọ Àtìbà. mo lọ́wọ́ adílé ààrẹ Bọ́bakúà ààrẹ Almaroof Yekini ọmọ Ọ̀rànmíyàn Aláàfin Washington l'Amẹ́ríkà. ọkùnrin dúdú bíi kọ́rọ̀ọ̀ṣin akọni ńlá lójú ogun ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ọba pèdèpèdè. bàbá túnlé lọ́dún kan lónìí lórí òkè èèpẹ̀ ẹ jẹ́ ká lọ bá bàbá dúpẹ́ lọ́wọ́ Olúwa. mẹ́bí a ní síwájú nínú abídí a ní síwájú nínú àkọ́kọ́ a dúró fọ́láàfin a dúró fún ààrẹ a dúró fọ́kọ̀ọ̀gùn lójú ogun. bàbá tún wá ń ka 1 2 3 ọ̀kan làkọ́kọ́ ká tó kọ èjì ká tó kọ ẹ̀ta ká tó wá máa tún tẹ̀síwájú nínú númérì tó kù. dókítà Olúṣọlá Ìmísí Òwò kí n má fi yín sínú òkùnkùn ẹ jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ mi. ìtumọ̀ aṣámọ̀ mi ni pé iwájú lójúkùn ń gbé orí lọ bá ara ẹṣin tó ṣíwájú náà ló gbapò àkọ́kọ́. bẹ́ẹ̀ bá wá wojú kọ́jọ́dá tọ́lọ́yìnbó ń pè ní kàlẹ́ndà nínú ilé yín ẹ rí i pé òní lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù Ṣẹrẹ. ọdún 2022 èyí ló wá ṣe déédé ọjọ́ àbí ààrẹ Bọ́bakúà sílé ayé ó ṣe déédé ọjọ́ àbí bàbá sókè èèpẹ̀. ṣẹ́yìn ò rí pé ọjọ́ tó lápẹẹrẹ ni ká bí ni nínú ọjọ́ àkọ́kọ́ nínú oṣù àkọ́kọ́ ọdún. tó túmọ̀ sí pé ẹni iwájú làárẹ̀ Bọ́bakúà ọmọ Ọ̀rànmíyàn. ṣé ti wá rí i pé ó tún ṣe rẹ́gí pẹ̀lú oríkì bàbá tí wọ́n ń pè ajé ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnìkan. tó wá já sí pé ẹni tí ń bẹ níwájú náà làwòkọ́ṣe báwọn tí ń bọ̀ lẹ́yìn. ẹ wò mí náà dókítà Olúṣọlá Ìmísí Òwò ká má parọ́ ká má ṣèké ká mú tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn kún ẹni iwájú l'Almaroof ń ṣe bẹ́ẹ̀ bá fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹni bá wù kó gbà. bàbá ọlọ́pẹ́ nìyí o èmi pàápàá bá yín dúpẹ́ mo bá yín dúpẹ́ pé ẹlẹ́ lọ́jọ́ ẹlẹ́ lóṣù ẹtún lọ́lọ́dún nínú ayé. ẹ̀rí bá a bá ṣe ní lóore ọpẹ́ làádá ó yẹ kẹ́ ẹ wá gbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́ lónìí. bàbá ẹ jẹ́ kí ṣòkòtò máa tún yàgbá nìṣó bàbá kẹ́ ẹ gbé bọ́dì sókè. èmi dókítà Olúṣọlá Ìmísí Òwò mo ti ṣe tán mo ti wà ní sẹpẹ́ láti kọlù sí yín níbàdí bàbá mo fẹ́ kẹ́ ẹ dá sí a. ààrẹ Bọ́bakúà Almaroof Yekini ọmọ Ọ̀rànmíyàn Aláàfin Washington ti ń bẹ l'Amẹ́ríkà. aláàjì ọkọ aláàjà bàbá ẹ má ṣe bínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ orúkọ ni wọ́n fi ń pọba aládé bàbá mo ṣí fìlà forí adé o. orí yín ló kún tá a fẹ́ bá yín fà lónìí o. bàbá bá yín dúpẹ́ abá yín yọ̀ pé àtúrọ́dún tuntun abá yín jó abá yín dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àti ìdí ara máa jẹ́ o. èmi a máa pé ààrẹ dọ́bùdọ́bù làárẹ̀ tiwa torí pé ẹ̀yin làárẹ̀ Bọ́bakúà ẹ̀yin tún làárẹ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá in diaspora. ṣé ẹ ti wá rí ìpolongo ọmọ ní bàbá wa látilẹ̀. olórí tó ṣe é tẹ̀lé làárẹ̀ Almaroof abúnimọ̀nà máfìlìṣìnà ní bàbá àwa ń gbádùn yín lórí ayélujára gan ni. gbogbo ọjọ́ ajé pátápátá ni bàbá ń ṣètò lórí Facebook lórí ojú ewé ààrẹ Almaroof ọmọ Ọ̀rànmíyàn àti lórí YouTube lórí ìkànnì ààrẹ Almaroof TV. àní ní gbogbo ìgbà pátápátá ni bàbá ń já wa sí bó ṣe ń lọ. àní bàbá máa pé ṣe fẹ́ gbọ́ Yorùbá ni mí tọkàntọkàn Yorùbá ni mí Yorùbá nìran mi bàbá ló tún já wa sí tuntun. bàbá ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ ọpọlọ yóò wá ní dọ̀bálẹ̀ láṣẹ Olódùmarè. ẹ ti ṣọdún ọdún yìí ẹ ó tún ṣẹ̀mí sí lágbára Ọlọ́run ọba. bàbá ẹ̀yin lọmọ Ọ̀yọ́ lé o ẹ̀yin lọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹkẹrẹ má dẹ ọmọ Àtìbà. ẹ̀yin a máa kíra yín gbẹ̀yìn lọmọ ajowúyọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ ní kún àjìfà. ẹ̀yin lẹ̀ ń gbé kólówó gbowó kí wọ́n fà ó da tọwọ́ rẹ̀ sílẹ̀. mẹ́bí torí ohun méjì wá kọ́ kó lè dogun kó lè dìjà nílé Adéyẹmí ni bọ́bá wa lè dogun kó dìjà bó bá dàá pọ̀ kó dàá pọ̀. ààrẹ Bọ́bakúà ilá tiri lákó ikọ̀ tiri wẹ̀wẹ̀jẹ̀ ìkókò tiri pẹ̀kú ìwọ̀ tiri pẹja ọkà bàbà tiri ó tiri tolóko bọ́mọdé bá ń bá fà á jẹun lálẹ́ èdè Ọ̀yọ́ tí tiri ní tiri.
mẹ́bàjì ṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò gbọ́dọ̀ ṣe bí bàbá ẹnìkan. òun náà ló wá jẹ́ kí n sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé ẹni iwájú ni àkàndá ẹ̀dá ni bàbá ti yín yàtọ̀. ẹ ò rí ìran bàbá yín ló ní kárì káṣọ́pá àwọn bàbá yín ló ní kárì kó yẹ nìyàn. ẹ ò rí àbá mi sọ̀rọ̀ òjòkù ẹ wo bọ́ríkì Ọ̀yọ́ ti ṣe rẹ́gí lára ààrẹ àlùmárùfù bí bàbá bá múra tó bàbá máa wú ni ẹ̀ṣọ́ ọwọ́ àti tọrùn ní bàbá tún fi ń wù mí pẹ̀lú rùgbọ́n bàbá tó dúdú bíi kóró òṣì tí ń dọ́pọ̀ èyí ga túbọ̀ ju ọmọ Ọ̀yọ́ lé swaga yìí pọ̀. mo mà kí yín lọ́yọ̀ọ́ lé o ògbó àlàkẹ́ ọmọ àfọgbóràlú bí wọn ò bá wọ́n mẹ́rin iṣẹ́ ògbóhùn erin ni bọ́ọ̀bọ̀ sa òjì ọlọ́bẹ̀ ó mọ́mọ́ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmàdé ọmọ Àtìbà ó mọ́mọ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Adéyẹmí ọmọ ikú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn tárò ò gbọdọ̀ ṣe ọmọ àdábà alẹ́ àdábà òde ọba Adéyẹmí tí ò rẹ́ni bájà àwọn ògiri kọ̀rọ̀ àfàgiri mọ́ra Adéyẹmí tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí ń gbọ́ níwájú ìbà ọba Adéyẹmí Lámídì Àtàndá Adékọ́lá bàbá Gbádégẹṣin èbó tí ń rọṣílẹ̀ bàbá Sànúsí ẹ̀yin làgbàrá tí ń fipá bá ní ìjà tí ń fipá gbójúde bàbá ẹni lọ́wọ́ ẹni. bàbá ẹ jọ̀wọ́ ẹ máa bá ń ṣètọ́jú màmá mi dáadáa màmá olóríire Àjíà Àjọkẹ́ aya bàbá Àjíà Àjọkẹ́ kúkú lẹ̀mí ààrẹ olúwa wo mọ yín o ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí yín á ṣe púpọ̀. ǹjẹ́ agbéṣetán agbérelé aró àlùkòrè kòsò àdàbà mi fẹ́rẹ̀ bàrà lèkélèké aláṣọ funfun mi fẹ́rẹ̀ kẹfu Olúṣọlá Ìmísí òwò dókítà ọ̀mọ̀wé olóhùn àrèrè fẹ́rẹ̀lé bàbá tó bí lọ́mọ. Ẹ̀gbá ọmọ Aláké ni mí èmi gangan lọmọ jagunà ní kẹrẹ̀kú ilé ọ̀rọ̀ tiwa máa jẹyán tóbu ọ̀rọ̀ tiwa máa jẹ kàtóbu ẹ̀jẹ̀ ńlá wa máa gbẹ́nu ibú ṣòro èrè tiwa máa gbọ́dọ̀ ṣàwọ̀ rọ̀bìrọ̀bì. àwa Ẹ̀gbá kì í fẹ́yàn jíjà rárá ni wọ́n ṣe ń gbẹ́ Ẹ̀gbá méjì kì í yára wọn níyàn.